ìyá ọlẹ́rùn Ùlara ní àti owú jíjẹ Ùlara lè jẹ́ bá ẹ ṣe wúwo ṣeun burúkú ẹ dẹ̀ ṣe wúwo lákọ́kọ́ yan nǹkan yàn ni ṣùgbọ́n n kò dojú kọ lọ́lọ́ba ọ̀nà ìpele Ùlara kàn ìpele owú jíjẹ kàn ìpè bá kọ́ọ̀nìyàn kẹ́ àjòwú ọ ni èyí ni wí n kò rí lọ́ra olòmúrìn n kò ṣàyẹyẹ n kò jẹ́ pé ó gbé ògo ọ́nìní kó gbé ga bẹ́ẹ̀ ni pé kíkété ògo ni kíkété ọlá ni kíkété òyì ni kẹjà kan á sí ọ̀dọ̀ rẹ̀ gbàkéèrè ṣeéṣe torí àfọ̀nìkọ̀ Ọlọ́run bá gbéga àbí ọ̀nìkọ̀ Ọlọ́run bá bùkún ọmọ ẹ̀ráyé ajakun rẹ̀ á bínú ààrẹ àpòwé àsọ oríṣiríṣi ohun torí pé ọ̀rá ẹ̀ tàn wọ́n fẹ́ àjọlá ohun àyèyẹ k'Ọlọ́run ṣe kó olòmúrìn àfẹ́ ọlá ni àtúyí ni àtẹwà ni àti òṣè ológo ni àfẹ́kẹ́ yídà sí àká ọ̀dọ́rọ̀ báàdélé yìí o kétí ọ̀nìyàn nílá àkókò tẹ̀rẹ̀ ẹ̀bùn kálukú ọ̀tọ̀ọ̀tọ̀ òṣè ológo kálukú ọ̀tọ̀ọ̀tọ̀ kọ̀ọ̀yàn dédé bẹnu àtẹ́ alu àṣeyọrí ọmọ nìkejì kọ̀ọ̀yàn ló mọ̀ lára kẹ̀dẹ̀ atálọ́ra lépa nǹkan ọmọ nìkejì kẹ̀ gbádùn kọ̀ǹtà sọ̀rọ̀ lára sí bóyá àìsàn mọ́ mẹ́rin ìbá bóyá ẹ ṣèwọ fúnra rẹ̀ ẹ ṣèwọ náà ẹran ọra òní gbé fúkẹ́ ẹran ọra òní tọ́ka rẹ̀ sí ohun kẹ̀ ṣẹlẹ̀ láyìíká rẹ̀ ọ̀ní ògbà kan náà níjọ dẹ́rùn iṣẹ́ ọ̀ní ògbà kan nínájọ bíi ọ̀ní kò ìhò kọrẹ̀ làmìlaka kìkété ayé pàtẹ́ èkó kan pàtẹ́ èkó ìjọ kan ṣoṣo náà bí ní méjèèjì ọmọ èyí rẹ ní ọmọ àbá rẹ ní ùbejì náà mú ìbí Ùlara burúkú ni o ájọ̀nìyàn gbàgbé ipò rẹ̀ àtòríire kan lọ́run ṣe kó fúnra rẹ̀ ajakú gbé sọnù àríyá ranjú mọ́ nǹkan lọ́run ṣe kó ọmọ nìkejì kọ́ ti gba àyẹ̀wò sí odidi ọba òní Sọ́ọ̀lù ọba kọba lórí ukété lórí orílẹ̀-èdè kọjá pé líkété àgbáyé lùgbẹ́ dàsákì tẹ̀rẹ̀ ọkọjá àbá kó odidi ọba kẹ́ẹ̀tì ya ṣe Ùlara kẹ́yà jowú ọmọ kékeré ọmọ pínísí nínú ìjọba rẹ̀ wọ́n pèlè David oníta kànnàkànnà òkò rọ́bà ọjà kan tá lẹ́rẹ̀ kan ṣó lóòló kan takò níwá ó mórí Gòláyàtì ó mú balẹ̀ ọbùnrin ọmọ owó ṣẹ́ran ni ọbẹ̀ sí kọrin kábẹ̀ sí jó Sọ́ọ̀lù ti gba ẹgbẹ̀rún tẹ̀rẹ̀ David ti pa ẹgbẹ̀rún tẹ̀rẹ̀ ìmọ̀rin kíkọ èmi odidi ọba bá èrè gbàgbé mi wúyì kó wá sórí ọmọ nì òní Sọ́ọ̀lù fẹ́ kẹ̀ dá tìun kọ́ ti gba àìròsì Cain àti Abel kọ́ bá wo ìyẹn ní Ọlọ́run kọ́kọ́ dá ìyẹn nìna kọ́kọ́ bí nínú ìrúbọ kan ṣe Ọlọ́run jákun tẹ́ ọ gba tọ́ nìkan torí Ọlọ́run ní mọ nǹkan dáa lójú ọ̀nìyàn ọyọ̀ ṣe tẹ̀lé lérè ọjù ṣùgbọ́n Ọlọ́run kan mọ nǹkan dáa nì ọtí ọgbà ìrúbọ Cain ọjà kò kọ ti ìrúbọ ti Abel létí ọgbà ọjà kò kọ ti Cain ògbà kí Cain rí àrùn kẹ́ ṣẹlẹ̀ kọrin àrùṣe kọjá pé Ọlọ́run ti tẹ́ ọgbà ẹbọ arákùnrin rẹ̀ inú rẹ̀ bẹ̀rẹ̀ sí rú dẹ̀dẹ̀ kínú rẹ̀ bá ti rú báà ní pàápàá sún ayẹyẹ
tó ṣẹlẹ̀ sọ́mọ nìkejì mọ̀ wí ẹ̀mí Ùlara ẹ̀mí ó jíjẹ ó ti fẹ́ gbé ọ òun náà lera ní ṣe títí o ọnìkan ṣoṣo nínú èèyàn ní 12 àwọn àyíká ran àwọn kété kan lọ́run ti ṣe kàn ọ́ ọnìkan ṣoṣo ni ọjà kò tẹjú mọ́ Joseph náà pé àbúrà òun làbára lè dá lọ́lá òun lè ra aṣọ ayẹyẹ èkó ọmọ níjà kan yà lọ kẹyà mẹ́ẹ̀dán kọ yẹra ẹ̀ o uṣẹ́ kàí ṣe àjẹbá ṣe àbárẹ̀ akẹ́ àjòkó sábẹ́ ibòjì ẹ̀yà òṣìṣẹ́ àìlé inú orìrùn ọjà kò dìtẹ̀ Joseph o ọṣọ lára rẹ̀ ọgbẹ́ta ọ̀npẹ́ rẹ̀ láàrin ọ̀rarán lónìí náà bá wọ gẹ́gẹ́ bí ọnìkan kún gánágáná kẹmọ̀ bá òun gánagáná jẹ́ nínú ayé rẹ̀ ó gbọ́dọ̀ yẹra kó Ùlara wọ́n mọ̀ kó lára ṣe á dàbí àgbàrá ajá kó wọ́ òtẹ́ lọ́rùn á wọ́ dànù kó nínú ayé rẹ̀ á wọ́ ògbóyà rẹ̀ dànù ọ̀sẹ̀ rẹ̀ rè ya fò lálẹ̀ torí pé wọ́n ti tẹjú mọ́ àṣeyọrí ọmọ nìkejì kó bá mọ̀ yẹra kó Ùlara àti jíjẹ wẹ́ àmùgbà kẹ̀yà jábọ́ lẹ́rùn rẹ̀ kọ́ríyà mójú burúkú wà á mú àwọn ọ̀nìkè Ọlọ́run ti ṣe lógo ṣọ́ra o kó bá mọ̀ dé ṣọ́ra nínú ipò Ùlara ni kò é sùn pẹ̀lú rẹ̀ kò jí pẹ̀lú rẹ̀ ọyọ àṣẹ ọlọ́kan wíkọ̀ yà dẹ́yẹ sọ́ni ni wíkọ̀ yà ṣèrùbá wíkọ̀ yà halẹ̀ mọ́ nínú ọ́fíìsì níbi kí Ọlọ́run ti gbéga kọ́ bá mọ̀ ṣọ́ra náà gbogbo kóró inú kóróró abẹ́ sí àwù nínú ọkàn rẹ̀ kọ́ bá mọ̀ dẹ̀ ṣọ́ra náà lórí Ùlara wọn yóò ṣèyí gégi ni o kó gégége kẹjẹ pé orí ọ̀rá rẹ̀ gan-an lédè ẹ̀yà léyà wọlé ṣọ́ra kó ẹ̀mí Ùlara kọ́ má bàa jẹ́ pé wọ́lá àjòyà èyí kò jù àwòtán rẹ̀ ni pé wàá dá ọ àti amúra rẹ̀ awé ọmọ nìmúrìn àbí àṣeyọrí rẹ̀ wé àṣeyọrí ọnùmúrìn ẹbí rẹ̀ kọ́ mọ́ awé ẹbí ọmọ lòmúrìn wàá dá rẹ̀ dúró ọ̀nà kan ọ̀hún ṣẹ́gun Ùlara lè yí ni o ọ̀nà kejì náà ni wípé wàá yin Ọlọ́run lógo lórí ayé kí Ọlọ́run ti dáhùn àdúrà ẹ̀ tí wọn wàá bá ayọ̀ wàá bá láyọ̀ ayọ̀ wàá bọ́ ní kó ṣoríire wàá bá ayọ̀ ọ̀nà kẹta kò amúṣẹ́kẹ̀bẹ́ ẹ̀mí Ùlara wàá mú borí rẹ̀ nínú ayé rẹ̀ náà ni wípé wàá rólí kété ògbà wí kété ẹ̀bùn o wí ọ̀dọ̀ àbálòdùmọ̀rè létèéá gbogbo ẹ̀ lọ ajákòrò dàkókò tẹ̀rẹ́ ìgbẹ́lẹ̀ ẹ̀mí Ùlara lẹ́ àbàtẹ̀rẹ̀ jẹ́ ojú ọ̀nà orúkọ mi ọmọ àbálábí tán ọ̀nìkan gbàlà káríbi dé sílé ìjọba Ọlọ́run tèmi pé mi o mo lò tẹ́lọ́rùn nínú Kristi Jésù ire o.